Ẹfura TV amóhùnmáwòrán ìṣe àti àṣà àwa ènìyàn dúdú tó sì ti kalẹ̀ sílùú Sàkété. Ẹfura TV. Ẹ káalẹ́ o, ẹ káàsán, ẹ káàárọ̀, ẹ kú dédé ìwòyí ní gbogbo ibi tẹ́ ẹ ti ń gbọ́ mi lórí ìkànnì Ẹfura TV. Àwọn ò ní lọ lọ ẹja tí ò dénú bú, bẹ́ẹ̀ la ní lọ lọ kọ̀ǹkọ̀ tí ò dé sàlẹ̀ odò. Àwa náà là máa wá ní gbogbo ìgbà ṣàbà yín dáadáa, ọ̀dẹ̀dẹ̀ ò dáa bí. Èyí tá a tún mú wá lọ́tẹ̀ rèé, kẹba wá nǹkan fìdílé. Èèwọ̀ tuntun tá a mú wá rèé. Ẹ wò mí, aláboyún ṣe ń bímọ lásìkò yìí tàbí alábíamọ. Ẹ wá nǹkan kẹ fìdílé. Gbogbo alábíamọ pátápátá tó bá bímọ. Ẹ wò mí, bẹ́ẹ̀ bá dọ̀sibítù ibi tí wọ́n ti bímọ fún yín. Ẹlòmíì á máa bímọ sílé tẹ́lẹ̀ láyé ìjọsìn ṣùgbọ́n lóde òní púpọ̀ èèyàn ní bímọ sọ́sibítù. Àìwá bá àmọ́ èèyàn lè bí, àìmọ̀ kó ṣẹlẹ̀ pé èèyàn bí sílé. Àwọn kinní kan wà táwọn màmá àtàwọn bàbá wa máa ṣe ń bà náà ni pé bí wọ́n bá bímọ tán tí wọ́n bá fẹ́ dá àwọn ọmọ náà, wọ́n á mú ìwọ̀n ọmọ yìí, wọ́n á fi wọn orúnkún. Tó bá ṣe dédé orúnkún yìí náà ni wọ́n wá ṣẹ̀ṣẹ̀ gé. Tó bá ṣe pé wọ́n sì gé, tó ṣe pé ìwọ̀n ọmọ yìí ò dé dédé erékún. Tó bá ṣe pé ọmọ ọkùnrin ni, ó ní wo kí ni ohun tí ó wà ṣẹlẹ̀ tí wọ́n bá ṣe bẹ́ẹ̀ ni pé irú ẹ̀ ń tọ̀hún ò ní lè bóbìnrin ṣe dáadáa. Tó bá ti ṣe bẹ́ẹ̀ mélòó yóò máa rẹ̀ ẹ́. Irú ọkùnrin bẹ́ẹ̀ ó pọ̀ lóde ìní. Irú bẹ́ẹ̀ wọ́n á sọ pé bóyá jẹ̀dí ní ń fà. Irú ẹni bẹ́ẹ̀ wọ́n lè sọ pé kí láti pè ìdákọ́lẹ̀ ní ń fà, oríṣiríṣi àrùn ni wọ́n máa kà sẹ́ ń tọ̀hún. Wọ́n á fún lóṣìṣì àgbo kà á gbọ́. Ǹjẹ́ wọ́n béèrè láti ìgbà tí wọ́n ti bí ọmọ náà bóun ni wọ́n ṣe dá àwọn rẹ̀. Ẹlẹ́ẹ̀kejì àrùn tí ó tún máa ṣe ni pé aràn yóò máa sábà dàgbẹ́ ń tọ̀. Tí wọ́n bá lo oògùn aràn lẹ́nìí wọ́n ó lò lọ́la. Tó bá di bí ọ̀sẹ̀ méjì aràn ó tún dé. Wọ́n ti bí ọ̀sẹ̀ kan aràn tún ń ṣe bẹ́ẹ̀ bá sì lọ sọ́sibítù aràn náà lẹ́ẹ̀ máa kàn. Irú àrùn tá a máa fà ní. Àrùn méjì lá máa dàgbẹ́ ń tọ̀ ọ̀hún títí yóò sì fi lólé ayé ẹ̀ pátápátá tí ó fi gbó kò síwé fún un. Ìdí rẹ̀ tá a fi sọ pé ẹja fojú tó àwọn ọmọ káàtì mọ̀ pé ìwọ ṣe pàtàkì nígbèsí ayé ọmọ èèyàn. Ẹsẹ̀ yìí ń lé ní. Ẹlẹ́ẹ̀kejì tí wọ́n bá tún gé ẹ̀wọ̀n yìí dodo yìí kò gbọdọ̀ tó kọjá orúnkún. Tó bá kọjá orúnkún tí wọ́n bá fi gé ìṣọkùnrin ìṣobìnrin oníṣekúṣe lẹ́ńtọ̀ wọ́n yà pa ìgbèrè gbà ni ó yà yóò ṣe máa wọlé kan lásìbì kan rèé. Ẹ wà pé obìnrin náà yà níṣekúṣe àbomi ọmọ kan sí lábẹ́ ni. Èyó wọ́n ti ṣì wọ́n ègé láti ilé dòtó tá a mọ̀ sí hospital. Bẹ́ẹ̀ èèyàn bá ti ṣì wọ́n gé tó ṣe pé okùn wọ́n yìí gùn ju orúnkún lọ. Ẹ̀ńtọ̀ òun yóò yàyàkúya ó sọkùnrin ní kàákọ ọmọ ìyá ẹ̀ kàákọ aládùúgbò ìyàwó ẹ̀gbọ́n ìyàwó bàbá ẹ̀ lílá ni. Ó ṣe kóbìnrin náà ni kò ní kọ́ tọmọdé kì yóò kọ́ tàgbà kì yóò kọ́ ti dáìbà ọkọ ẹ̀ kì yóò kọ́ tara àdúgbò tọ̀rẹ́ ọkọ lílá ni. Tòun ti ń fà rèé bá a bá ṣì wọ́n gé fọmọ. Ìdodo ẹ̀wọ̀ ní okùn ẹ̀ kò gbọ́dọ̀ gùn ju orúnkún lọ. Èmi àti àtọmọ yín àtọmọ mi èèwọ̀ ní ṣàkóbá fún wa o. Àwa náà ká yẹ̀ fẹ́ èèwọ̀ ká má bàa rí àkóbá tara ìwà. Gbogbo etí tí ń gbọ́ mi ẹ ní ṣàṣìgbé o bẹ́ẹ̀ la ní ṣàṣìṣe. Àṣìṣe ò ní bá ọmọ wa kò ní bá wa náà kò sì ní bá ẹbí wa kan àti gbogbo etí tí ń gbọ́ mi. Ẹ̀fẹ̀ tí tí tá a sọ yìí ẹ ṣe é ní òkúnkúndùn. Ẹ tọ́jú àwọn ọmọ dáadáa. Bí wọ́n bá bí ọmọ lọ́sibítù ẹ súnmọ́ wọn ẹ béèrè ṣé wọ́n ti dá àwọn ọmọ ẹ̀. Ẹ má jẹ́ ó kùn jẹ orúnkún lọ o, ẹ má jẹ́ ó ṣàìtó orúnkún o, ẹ̀ṣọ́ lọ́jọ́jọ́ wọn. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ wà lọ́sibítù lóde ìní tẹ́ ń ṣiṣẹ́ ẹ ní ba ayé aláyé jẹ́ o. Ẹ fojú sí èèwọ̀ tá a kà fún yìí kẹ́ ẹ fojú kalẹ̀ kẹ́ ẹ fi wò bákan náà kẹ́ ẹ fi etí sí. Ẹ ṣé o oníyanṣẹ́ ọlọ́kà ṣe gbogbo etí tí ń gbọ́ mi ẹ ṣeun. A máa fi yìí ṣe lọ́nà. Èmi àti á tún pàdé ní ìjọ mẹ́jọ agbára Ọlọ́run títí ìgbà náà ire o. Ẹfura TV amóhùnmáwòrán ìṣe àti àṣà àwa ènìyàn dúdú tó sì ti kalẹ̀ sílùú Sàkété. Ẹfura TV.